Ẹ̀yin tèmi àti ẹ̀yin olólùfẹ́ sinimá tuntun ọmọ ewé, ǹjẹ́ ẹ̀yin fẹ́ wo apá kejì sinimá tuntun ọmọ ewé yìí? Ẹ tẹ subscribe button kí ẹ láìkì kí ẹ sì kọ́mẹ́ǹtì ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Yorùbá bọ̀ wọ́n ní ẹni bí ni làájọ ọmọ àjànàkú kan kì í yàrá. Ṣèbí ọmọ kékeré kan ni a mọ̀ sí ọmọ ewé, ìyẹn Mọ́rẹ́níkẹ́jì, tí bàbá rẹ̀ fi arúgbó ara bí. Ọlọ́run Elédùmarè ló fún Mọ́rẹ́níkẹ́jì ní agbára láti máa bá gbogbo ewé sọ̀rọ̀. Ewé yóò sọra rẹ̀ di ènìyàn, ọmọbìnrin kan tí yóò sì máa bá Mọ́rẹ́níkẹ́jì sọ̀rọ̀ ní gbogbo ọ̀nà. Ṣèbí Yorùbá bọ̀ wọ́n ní kò lè burúburú kó má kẹ́nìkan mọ́ ni, ẹni tí ó kù mọ́ ni ṣèbóun la ò mọ̀. Bàbá Mọ́rẹ́níkẹ́jì jẹ́ àgbàlagbà, ó fi àgbà ara bí ọmọ, ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè ó blẹ́sì bàbá yìí débi wípé ọmọ alálùbáríkà ni ọmọ tí ó fún un, tó sì jẹ́ àkàndá ọmọ. Bàbá yìí wá ń ṣe dráìvà lọ́dọ̀ olówó kan, ìyẹn ọkọ Àṣàbí, tí ó jẹ́ olówó ọlọ́rọ̀ tó sì ní ìyàwó kan. Àwọn ọmọ wọn kò gbé papọ̀ pẹ̀lú wọn, ṣùgbọ́n wọ́n ní gateman, wọ́n dẹ̀ ní cook tó máa ń dáná fún wọn. Ọkọ Àṣàbí jẹ́ aláàánú ènìyàn tí ó dẹ̀ jẹ́ oníwà tútù bí àdàbà. Ó tọ́jú bàbá Mọ́rẹ́níkẹ́jì gidigidi tí ó sì dára sí bàbá Mọ́rẹ́níkẹ́jì, ṣùgbọ́n ìyàwó rẹ̀ ní iṣu ata yanyan tó jẹ́ pẹ́pẹ́. Ìyàwó rẹ̀ burú débi wípé ó máa ń fọ́ bàbá Àṣàbí létí, tí ó sì máa ń ṣe ìwà burúkú sí wọn. Ṣèbí Mọ́rẹ́níkẹ́jì, agbára tí Elédùmarè fún un láti máa bá ewé sọ̀rọ̀, ìṣe ló fi ń ran àwọn aráyé lọ́wọ́, tí ó dẹ̀ fi ń ṣe àwọn ọmọ adáréhurun lóore. Kódà ọmọ alábàágbé wọn tí ó rẹ̀ tí wọ́n lọ já ewé lálẹ́, ṣèbí Mọ́rẹ́níkẹ́jì ló padà lọ bẹ ewé tí ó sì já ewé tí ó sì wo ọmọ náà sàn. Ìyàlẹ́nu ni èyí jẹ́ fún bàbá ọmọ náà, tí wọ́n sì lọ dúpẹ́ lọ́wọ́ Mọ́rẹ́níkẹ́jì àti bàbá rẹ̀ ní ọjọ́ kejì. Ẹ má gbàgbé, tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá tuntun ọmọ ewé yìí, ẹ tẹ subscribe button kí ẹ láìkì kí ẹ sì kọ́mẹ́ǹtì ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Yorùbá bọ̀ wọ́n ní kò lè tán lára ọmọọba kó má kú dànsákì. Wọ́n ní kò sí bá a ṣe fẹ́ ṣe ebòlò tó tí kò ní rùngbẹ́. Ṣèbí lọ́jọ́ kan òòjọ́ kan ni Àbẹ̀bí, ìyẹn tó jẹ́ láńlẹ́dì tí ibi tí bàbá yìí ti ń ṣe dírẹ́fà, tí ó bínú sí bàbá yìí tí ó sì fọ́ bàbá yìí létí. Bàbá yìí sunkún kíkorò, tí ó sì wálé wá sọ fún ọmọ rẹ̀ gbogbo ohun tí ojú rẹ̀ rí. Ọmọ rẹ̀, ìyẹn tó jẹ́ ọmọ ewé, ó sọ fún bàbá yìí pé kí wọ́n má wọ́rì, kí wọ́n ní sùúrù, pé ohun tí kò tó ó padà máa wá ṣẹ́kù. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, ṣèbí ọ̀gá bàbá yìí tó jẹ́ ọkọ Àṣàbí ó bẹ bàbá, tí ó sì tún fún bàbá lówó. Ẹ má gbàgbé, tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá yìí, ẹ tẹ subscribe button kí ẹ láìkì kí ẹ sì kọ́mẹ́ǹtì ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Yorùbá bọ̀ wọ́n ní tó bá kọ wájú sí ẹ kó tá, tó bá kọ̀yìn sí ẹ kó tá, tó bá kù ọ nìkan kó tún èrò ara rẹ pa. Ṣèbí ọ̀rọ̀ yìí ni ó yẹ kí Àṣàbí kí ó tẹ̀lé, ṣùgbọ́n tí kò tẹ̀lé, tí òun àti ọkọ rẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní ágíù lórí ọ̀rọ̀ bàbá, nítorí pé ó tún ti gbé ẹ̀mí bàbá gbóná lẹ́ẹ̀kan sí i. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ṣe ni Àṣàbí ṣubú lulẹ̀, tí ó sì lọ gbárí. Gbogbo ìgbìyànjú wọn láti jẹ́ pé kí Àṣàbí kí ó jí, kí ara rẹ̀ kí ó yá, pàbó ló máa ń já sí. Kódà wọ́n kọ́ ní ilé ìwòsàn, wọ́n ní kí wọ́n lọ ki ẹsẹ̀ lébọ̀. Ọ̀rọ̀ yìí bà ọkọ rẹ̀ nínú jẹ́ débi wípé ìṣe ló mọtí lójoojúmọ́. Ẹ̀yin tèmi, ẹ má gbàgbé, tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá tuntun ọmọ ewé yìí, ẹ tẹ subscribe button kí ẹ láìkì kí ẹ sì kọ́mẹ́ǹtì ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Ṣèbí ọkọ Àṣàbí ló bẹ̀rẹ̀ sí ní mu ọtí, tó fẹ́ mu ọtí pa ara rẹ̀. Inú bàbá Mọ́rẹ́níkẹ́jì náà kò sì dùn sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Pabambarì ni wípé àwọn dókítà wọ́n fún Àṣàbí, ìyẹn ìyàwó ọ̀gá, ní
48 hours ìyẹn ọjọ́ méjì láti jẹ́ pé kí wọ́n wá nǹkan ṣe sí i. ọ̀ìjẹ́ bẹ́ẹ̀ yóò gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra. ṣèbí ká tó wí ká tó fọ̀, bàbá Mọ́rẹ́níkejì sọ̀rọ̀ yìí fún Mọ́rẹ́níkejì. Mọ́rẹ́níkejì sì gba ọ̀dọ̀ ewé lọ. ó bá ewé sọ̀rọ̀, ewé sì fún ní àwọn nǹkan tí ó máa lò láti fi lè jẹ́ kí ara màdámù yá. ṣùgbọ́n ewé sọ àsọ ọ̀rọ̀ fún un wípé tó bá yá ọmọ ewé kò ní padà lè ní àǹfààní láti máa rí òun mọ́ tàbí láti máa gbọ́ òun mọ́. ọ̀rọ̀ yìí domi tútù sí ọkàn ọmọ ewé ìyẹn Mọ́rẹ́níkejì. ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ara màdámù padà yá. ǹjẹ́ kí ló padà ṣẹlẹ̀ sí ewé? kí ló ṣẹlẹ̀ sí ọmọ ewé? kí ló ṣẹlẹ̀ sí màdámù? àti pé kí ló ṣẹlẹ̀ sí bàbá Mọ́rẹ́níkejì? àwọn ìrìn àjò wo ni wọ́n padà rìn? ẹ pàdé wa ní apá kejì sinimá yìí kí ẹ lè jẹ̀gbádùn rẹ̀ dáradára. tí ẹ bá fẹ́ wo apá kejì, ẹ tẹ subscribe button, kí ẹ láìkì, kí ẹ sì kọ́mẹ́ǹtì. ó tún di ìgbà kan náà tí a ó tún máa pàdé. èmi ni tiyín ní tòótọ́, motivational speaker Ìsọnù. For the meantime, ẹ mọ̀ bó skẹ́.